And for those of you asking me pé school wo ni mo ti gba doctorate, you should know that kò ṣáà lè jẹ́ school olóṣó, kò dẹ̀ lè jẹ́ school oníbàárà. Ẹ lọ fọkàn balẹ̀, ẹ̀yin ẹ bá mi yọ̀, yín ò dẹ̀ kan yín, kò kan yín. School wo náà ti fún ní doctorate, kò kan yín. Ẹ̀rí doctorate tán fún mi náà, doctor of philosophy. Ẹ ṣáà rí philosophy of what? Business management and administration. Ẹ mọ̀ mí ní doctorate tán fún. Ọjọ́ ò lẹ fẹ́ gbọ́n èèyàn mú lóṣù lódò. Ṣé irú doctorate tán fún mi, ṣé wọ́n máa ń fún yàn nílé ijó, ṣé wọ́n máa ń fún yàn nílé aṣẹ́wó, ṣé wọ́n máa ń fún ẹni tó ń gba bára? Kí ni ti pẹ̀lú. Ẹ̀yin èèyàn wa, arábìnrin tí a mọ̀ sí Lizzy Anjorin ó ti bú gbogbo àwọn warriors rẹ̀, gbogbo àwọn followers rẹ̀ ló bú bí wọ́n ṣe ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé school wo ni wọ́n ti fún ní doctorate degree tí òun ń gbà. Ẹ̀yin èèyàn wa, ó tún fi style, ó tún fi tà sí Ìyábọ̀ Òjó nínú fọ́nrán yìí. Ẹ jẹ́ ká wo èyí tó kù. School wo ló ti fún ẹ? Ṣé wọ́n lè fún ẹni tó ń gba bára nírú doctorate yẹn? Àbí wọ́n lè fún olóṣó? Àbí ṣé doctorate yẹn jọ èyí tó máa ń fún àwọn tó máa ń lọ party from January to December? Ẹ ṣáà rí i pé oníkálùkù pẹ̀lú ìlànà ẹ̀ ni. Mo ń ṣiṣẹ́ láàárọ̀ lọ́sàn-án lóru, oníkálùkù pẹ̀lú kíni, pẹ̀lú ìlànà ẹ̀. Wọ́n sọ pé doctorate for olóṣó olódo, wọ́n ní doctorate for beggar, wọ́n ní doctorate for what? Go and read it na. Ṣé bẹ́ẹ̀ rí ohun lélẹ́yìn náà? Nǹkan tí mo kàn bá sọ wí ni pé promo ti wà, promo. Ìyẹn lèmi fẹ́ sọ fún yín. Mo ṣẹ̀ṣẹ̀ gba hey, good evening doctor ma. So, and if you want to address me, you must add Dr. Chief Mrs. Iyenesho. It is very important because you can be prosecuted for that. You know, you have to. It is a must. Your doctor your kúrò. And this is not okay. Okay, my your doctor kúrò. Okay, you cannot. So, Dr. Elizabeth Anjorin Lawal. Ó tún ní orúkọ ọkọ mi nínú. Kò ṣe Dr. Elizabeth Anjorin, Dr. Elizabeth Anjorin Lawal. Doctor of philosophy in business. Hype, you cannot address me as Lizzy anymore. You must add doctor. What do you mean? This is latest doctor, Tia Robert doctor. Kílódé tó ṣe ṣe. You are delete your comments. Hyperbola, was it? You must add doctor. You are talking to a doctor. Doctor of philosophy in business administration and management. Did you hear that? Not doctor of Olóṣòlódò. Not doctor of Idokudo. Not doctor of Onibara. Not doctor of party rats. A doctor. This is sweetening me. Oh, dùn mọ́ mi yé. Oh, dùn mọ́ mi yá o. Pé Jésù ni bàbá mi. Hallelujah.